ẹ̀yẹn rí dà. wọn sì ní gbọ́ àbòsí ni mo tún tún sọ Ọ̀rúnmìlà òjíṣẹ́ Ọlọ́run ni. ṣé ń gbọ́. a sọ pé kò yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ yẹn yí pé at least nígbà táwọn ẹ̀tánàbí wà láyé ìṣòro tí wọ́n nìyẹn ìṣèbáyàdé wa Ọlọ́run ni kò sí ìran kan tá a rán òjíṣẹ́ sí kí wà nábì tó dé. ṣé ń gbọ́. ṣèwádìí àkùrá ló sọ bẹ́ẹ̀ ó yẹ kó wà nábì Yorùbá wà náà. ṣe rí tá a bá ń sọ nípa ẹ̀sìn Islam nígbà míì ojú máa ń gbà mí ti pé àti mọ̀ bí tá à ń lọ àdẹ mọ̀ bí tọ́rọ̀ wá kàn. ẹ ká kọ́ bíra wa léèrè pé àwa tá a sọ pé à ń ṣe Islam ṣé lóòótọ́ là ń ṣe Islam ṣé lóòótọ́ ó náà ni à ń ṣe Islam ṣé n tó dẹ̀ wà nínú Al-Qur'an pé ká ṣe náà là ń ṣe tó dáa kan sọ pé ìwọ ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi. Then kí ló dé tí a lè mind business wa as a Muslim kí traditional àwọn kan tẹ mind business wọn Christian they mind their own business. Àwa Mùsùlùmí ńlá àtẹ̀lé tí Al-Qur'an sọ pé ìwọ ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi ṣe tiwa níṣẹ́ la lọ ń tọ́jú bọ̀ ọ́nú ẹ̀sìn tiwọn níṣẹ́ la lọ ń tú inú ẹ̀sìn wọn wò. Àwọn tuntun wa jẹ́ adarí tá a lè pè ní ọba àwọn ọba yẹn náà tún máa ń ṣe dáradára bí ara ṣe wò àwọn ọba tí a lè sọ wípé ẹ fi Islam joyè Islam kọ́ ló gbé ọ sí orí oyè ìṣẹ̀ṣe ló fi joyè torí pé orí àga àléfà ọba kì í ṣe orí àga ìmáàmù ìlú kì í ṣe orí àga gbẹ̀sìnga ìlú orí àga ìbílẹ̀ ìlú ni tó sì jẹ́ wípé wọ́n tó bá jẹ́ Mùsùlùmí ò gbọ́dọ̀ dé díẹ̀ torí pé tí wọ́n ń ṣe ń bẹ́ ò kàn ọ́ ṣe tiẹ̀ káwọn náà ṣe tí wọ́n l'Al-Qur'an sọ ṣùgbọ́n ẹ ṣáà fẹ́ da ilẹ̀ Yorùbá rú. Òun náà ni ọba Abdulrasheed Olúwo. Yorùbá sọ wípé tí bàtà bá ti ń ró lálẹ́ lẹ́yìn tí bàtà bá ti ń ró pọnlá ó ní bàtà òun ṣe tán tí ó yá ni. Ẹ jẹ́ kí n àti ìyájà lọ́wọ́ fídíò. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àti nídàálẹ̀ pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ Kábíyèsí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba àti àìsìn. Ọba ilẹ̀ Yorùbá, ọba ìlú oníkálukú ló ní ẹ̀tọ́ láti gbé àṣà ìlú ẹ̀ ga. Àwọn àṣà yẹn ní bá ṣe ń wọṣọ, ìlù tá ń lù, oúnjẹ tá ń jẹ. Ẹni tí ó sì ní ipò yẹn, ipò ọba, òun ni ìdílé ọba. Àwọn ni a máa jọba. Láyé àtijọ́, ìjà la máa ń jà, torí ayé àtijọ́ kún fún jà. Lélẹ́yìí struggle náà ni ṣùgbọ́n wọ́n ti wá fi constitution sí. Ìyẹn ni pé governor ni ó yàn. Governor kò ní dẹ̀ ṣe kò ní láti béèrè ẹ̀sìn tó ń sìn bóyá ó níṣe. Ìṣẹ̀ṣe ẹ̀sìn ni kò í ṣe àṣà kò í ṣe dandan kò í ṣe gbogbo Yorùbá ní ìṣẹ̀ṣe cover. Gbogbo Yorùbá kọ́ ni yóò bọ òrìṣà tàbí yóò wà ní ẹgbẹ́ ògbóni nítorí ń tẹ́ kó sínú ìṣẹ̀ṣe pọ̀. Ògbóni wà ń bẹ, Òṣùgbó wà ń bẹ, gbogbo ń tẹ́ kó sínú ẹ̀ pọ̀. Kò sí. Christianity kọ́ ló ní ipò ọba, Islam kọ́ ló ní ipò ọba, bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe kọ́ ló ní ipò ọba, ẹ̀sìn kankan ò ní ipò ọba. Ní tó bá wúyàn èèyàn lè má ṣe kankan gan kó di realist. Ẹ ti confuse àwọn ìgbà téèyàn bá di ọba tán tí gọ́vnà gbé ọ̀pá àṣẹ fún yàn lèèyàn tó di ọba. Tó bá gọ́vnà bá ti gbá ọ̀pá àṣẹ fún ẹ tó bá wù ẹ́ láfta ìgbà tán gbọ́pá àṣẹ fún ẹ kó lọ London
bó bá wù ẹ́ kó lọ sí India kò sí ní tó kan ẹnì kankan ó ti dọ́ba nìyẹn. Nǹkan tán kò gbọ́dọ̀ mọ̀ ní àṣà àwọn bó ṣe máa wọṣọ èèyàn ṣe ń rìn wọ́n lè pọ̀ ẹni ẹ̀ bọ̀ tó bá ti di pé wọ́n introduce ẹgbẹ́ ògbóni ẹgbẹ́ pé gbọ́dọ̀ join ẹgbẹ́ kan ọmọ ẹgbẹ́ àsàlátù ẹgbẹ́ àwọn oní Christian ìwé tó bá personal nìyẹn ṣùgbọ́n pé dandan ọba gbọ́dọ̀ ṣe Christianity àbí Islam tàbí ṣẹ̀ṣẹ̀ irọ́ ni ọba ò ní láti ṣe kankan èyí tó bá wù ni ó máa mú that is personal. N tí máa advise ẹ̀yin oníṣẹ̀ṣe fún ni pé ẹ jẹ́ kí ṣẹ̀ṣe yín kó bá ìgbà mu àwọn nǹkan tẹ̀ ń ṣe ó ti wà nínú ìpamọ́ jù pàápàá ẹ wo village headmaster ọba Fúnṣọ́ Adéolú wọ́n ń pè ní chief lẹ́yìn mi nínú village headmaster ẹ lọ wo report nípa ẹ̀ wọn náà lẹ́yìn ìgbà tó jọba tó sáàbì ìlú ẹ̀tàn tó kú tán wọ́n á gbókùú ẹ̀ wálé láti London wọ́n gbé fún àwọn afọbajẹ ò jẹ́ kí fámìlì gbà wọ́n gbé fún àwọn afọbajẹ wọ́n gé sí wẹ́wẹ́ that's the report. Lè máa ṣe gbogbo yẹn is cannibalism. Èèyàn fi èèyàn rúbọ lóṣooṣù that's criminal. Egungun kó bẹ̀rẹ̀ sí ní kó máa jó entertainment ẹ má náàyàn mọ́ ẹ má ṣàyàn ládàá mọ́ ẹ má dá lọ́wọ́ eégún kó má dá lọ́wọ́ mọ́ kó má mú ọ̀rẹ́ lọ́wọ́ mọ́ ó ń promote violence ọba tó bá sọ to the constitution tí gọ́vnà yàn kò gbọ́dọ̀ máa promote violence èmi ò dẹ̀ ní wà nínú yẹn ó dijọ́ tẹ́ ẹ bá change egungun sí entertainment tí ò ní máa nàyàn òun yẹn là ń sọ ẹ modify nǹkan tá à ń sọ fún yín àṣà Yorùbá ní kẹ́ ẹ máa gbéga mẹ́tẹ́ ẹ bá fẹ́ gbé ẹ̀sìn ga ẹ̀yin ẹ bọ́ sí bóyá church ni o mosque ni o tàbí ibi tẹ́ ẹ ti ń bọ nǹkan ìyẹn ẹ lè fi ọba máa gbé ẹ̀sìn yín ga kò possible ẹ̀yin kọ́ lẹ ní àwọn ọmọ ọba ló máa ń jẹ ọba it belongs to the royal family tó bá jẹ́ ìṣẹ̀ṣe ló ń jẹ ọba ni babaláwo òun ni priest yín bẹ̀ òun lẹ́ máa fi jọba oníṣègùn àwọn onífá òun lẹ́ máa fi jọba but kò possible ní ilẹ̀ Yorùbá á dára fún yín o àwọn nǹkan míì tún wà tá a tún máa sọ. àwọn àgbà wọn ní bí èèyàn bá tara lẹ́ni lọ́pọ̀ wọn ní kò lè ríra bí ó bá di ọ̀wọ́n ẹ wá yé ọba wa lóde ẹ wá yé Olúwo tólúwo sọ wípé Ànábì Muhammad olùkọ́kọ́ sọ wípé ká má mu ọtí má ó má ṣe o ó ṣe mí láàánú fún arákùnrin yìí wípé òní lòun rí kò rí ọ̀la ṣé lóòótọ́ Ànábì ló ní ká má mu ọtí má lóòótọ́ àmọ́ nínú ọ̀rọ̀ bàbá yìí ó wá sọ ọ̀rọ̀ kan tó fi jẹ́ pé mo ṣe wò wípé làákàyè Olúwo kú lọ́pọ̀lọpọ̀ ó ní Ṣàngó Ògún ó ní wọn ò mutí nígbà ayé tiwọn ó ní ẹmu ló wà nígbà náà ìbéèrè mi ni pé ṣé Ànábì náà ló sọ fún Ṣàngó Ọ̀rúnmìlà àti àwọn èèyàn tí bàbá yìí Olúwo ìdárúkọ pé wọn à mutí ńgbà tiwọn yìí ṣé Ànábì ló ní ká má mutí ẹ wo ọ̀rọ̀ àpọ̀dà ẹ wo ẹni tí ò lè fi làákàyè control majority ẹ wo ẹni tó jẹ́ pé làákàyè ẹ̀ kúrú nínú ká sọ̀rọ̀ láwùjọ ẹ wo ẹni tí ò ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ó sọ wípé Ànábì tí ò kéwú tí ò ní ìmọ̀ olómú pé ká má mu ọtí wá ìwọ náà ló tún wá sọ wípé Ṣàngó Ọ̀rúnmìlà pé ńgbà ayé tiwọn pé wọn ò mutí ta lọ́kọ́ dáyé nínú àwọn méjèèjì ta ló lọ́n kọ́kọ́ rán wá sáyé nínú àwọn méjèèjì ṣé Muhammad ni àbí àwọn Ṣàngó Ọ̀rúnmìlà tó dárúkọ yìí ilẹ̀ Yorùbá ti ní àṣà àti ìṣe kì í ṣe Ànábì ló mú wá fáwọn ilẹ̀ Yorùbá kódà bí wọ́n ṣe ń sin òkú sínú ilẹ̀
èṣù olóṣọ bí wọ́n ṣe ń sin òkú sínú lẹ̀, obìnrin sì ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sí sínú lẹ̀. Ànábì kan ló tún mú yẹn náà wá. Ànábì kan ló mú. Ànábì ò mú nǹkan kan dáadáa báyìí wá fúnra Yorùbá. Wàláì kò mú nǹkan kan báyìí láti tọ́ka sí fúnra Yorùbá. Ẹ má ṣe pàṣágà wọn ni o, ẹ má tẹríba fóbi ni o, ẹ ṣe gbá ni o, kì í sànàbí wọn. Ilẹ̀ Yorùbá la ti ń ṣe. Kódà Ànábì tún gba ìjẹ́ ọmọlúàbí kúrò lọ́wọ́ ọmọ Yorùbá ni, torí pé ilẹ̀ Yorùbá ọkùnrin ó dọ̀bálẹ̀ fún obìnrin, obìnrin ò kúnlẹ̀ ni. Àwọn tí wọ́n gba ẹ̀sìn wọn nínú wọn náà Ànábì ò dọ̀bálẹ̀, because ní Saudi wọn kì í dọ̀bálẹ̀. Ẹni tó bá gba ẹ̀sìn, ẹ lọ́wọ́ àwọn mùsùlùmí yẹn tó bá gba ẹ̀sìn, wọn kì í dọ̀bálẹ̀ fún àwọn òbí wọn náà pé no, pé àwọn ò dọ̀bálẹ̀ fún àwọn òbí àwọn. Wọ́n torí pé kò sí nínú Quran, because wọn kì í dọ̀bálẹ̀. Ẹ̀sìn tí wọ́n ní kán dì mọ́ra, kán fi mú kí sára wọn. So kí wàá Ànábì wa mú wá fún wa tó jẹ́ pé beautify culture tiwa. Kò sí. Olú Ìwó Abdulrasheed, ẹ ti mú gbó, ẹ ti mú igbó. Ààfin tí wọ́n ti ní kẹ́ máa mú tí bọ̀tẹ́lẹ̀ mú gbóná ààfin ọ̀hún, abẹ́ẹ̀ kí mú gbóná ààfin, ẹ wá bọ̀tẹ́ wá búra bẹ́ẹ̀ kí mú gbóná ààfin ọ̀hún. Olúwa mo gbó irọ́ ni ẹ pa o. Olórí burúkú ni ẹ o. Àdàbí tó bá jẹ́ pé mo mú gbó lókù. Májá mo gbó kó lọ yọ mí. Bẹ́ẹ̀ wọ́n tó ń pe amúgbó tó ń pè mí lámúgbó, Ọlọ́run ọba tiẹ̀ jẹ́. Olórí ikú ni àwọn ni wọ́n gbé ìyàwó ọ̀ràn wá o. Àwọn ni àwọn ọbọ̀rìṣà, àwọn ni ẹsẹ̀ ìmọ̀ obìnrin orí o. Ìmọ̀ ìyàwó orí o, ìyàwó tí mo lé kò ń lé. Mo lé ikú wọlé tọ̀ mí. Ẹ̀gbọ́n, ẹ má ní máa ń bá yìí bọ̀. Ṣé ń dùn mọ́ yín? Ṣé máa sọ̀rọ̀ ìgbà mi ká bá dá? Ẹni tó bá fẹ́ kí a máa ká sọ̀rọ̀ díẹ̀ sí kó ṣe háà. Ọ̀rọ̀ wà mo fẹ́ jẹ́ kí ẹ máa fi ọ̀rọ̀ ayé mi kọ́gbọ́n ni o. Máa bá o. Ọmọlúwàbí yóò dáa fún ọ. àṣẹ. Oní tó ju ẹ̀ mọ́lẹ̀. àṣẹ. Wọ́n lẹ́ni kí n wá náà mo ní kí n yọjú sí. Bá o. Èkúté ilé gbọ́n fẹ́fẹ́ lógìnì fẹ̀sán mu. Ààfin àwọn ìjọba lẹ́wà yìí o. Ohun tó sì ń pè ní ìjọba ni ibi tí ọgbọ́n papọ̀ sí àti àṣẹ. Olódùmarè sì wà pẹ̀lú wa níbí. Ẹ rántí pé ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn tẹ́ ti ń ṣíwájú ọ̀tẹ̀ láti tẹ àṣẹ ìjọba lójúmọ́lẹ̀ látàrí pé a ó sanwó orí.
ọ̀rọ̀ owó orí anígbà anímúwá ni nítorí pé owó orí tá ń gbà lọ́wọ́ àwọn èèyàn yìí òun la fi ń ṣe ohun ribiribi sáàrin ìlú bíi ká tẹ́ títì ọlọ́dà bíi iná bíi omi ká sanwó àwọn òṣìṣẹ́ ṣé náà wá rí i pé owó tá ń gbà lọ́wọ́ àwọn aráàlú orí wọn náà là ń ná lé tá a bá fẹ́ dáwọ́ ogun dúró a ń láti di aṣíwájú ogun mọ́lẹ̀ títí dé ìgbà tí ìjọba ó fi ṣe àtúnṣe nítorí náà kọ́ bàbá ẹ ò ní lè lọ lélẹ̀ ni títí tí ìjọba fi wọ́n á yanjú àwọn nǹkan tàbí ìkejì tẹ́tí fi àìmọ̀ kan yín tẹ́tí fi bàjẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ sà. Thank you. Tani Magireti àṣẹ ọlọ́pàá ni ọ́. ọ̀dọ́ríta mẹ́ta pa àmọ́ báwọn ìyá mi ò sòròǹgà wọn lẹ́yọ̀ mi káwọn ń wí kí n mọ́ lọ. ó ti sáré títí ọmọ òṣòro gí ọmọ tọ̀nà títí ọmọ òṣòro gí o. bàbá sójú ọ̀dọ̀ gómìnà tẹ́ ń lọ yìí ni ó wà ní gbogbo ilé tẹ́ wá ń dìmọ̀ra yìí. ojú ogun ni ń lọ. eléyìí ò pọ́n yín lé rárá kẹsẹ̀ má lè fẹ́ náwó láti bọ gómìnà lọ́wọ́ kí àdó ń dè dédé kí ogbẹ́ máa jábọ́ kò pọ́n yín lé ẹ̀yin tẹ́ tún jólóyè láàrin ìlú. èwo là ń náwó tí nǹkan ń já n bá ti gbágbádá lé ní ìsìn ìkọsẹ̀ nítorí mọ̀mọ́ tí wọ́n pèsè ilé lọ́ndé mi. tẹ bá mọ̀ pé ẹ lè kó gba àwọn ilé ìdá sílẹ̀ ẹ kúkú jókòó yín kẹ́ mọ̀ pé ẹ lọ. mo fẹ́ rí gómìnà. ẹ dẹ̀bọ̀ gbélé sílẹ̀ ẹ múra bí ọmọlúwàbí ẹ dẹ̀ jọ ṣàlàyé ọ̀rọ̀ fúnra yín. ọ̀rọ̀ rẹ ṣá ìmọ̀ràn ewu tó mọ̀ tiẹ̀ ni àti ẹ̀jẹ̀ adébí fàájì lọ́hùn tá a tẹ pẹpẹ fàájì tá a máa mú nǹkan tá a bọ àwọn agbádá kọ́ wọ́n máa rí gbogbo wọn lóòótọ́. bẹ́ẹ̀ni. kárí ẹ̀mí òró lọ báwọn. ó ti mọ àwọn akẹ́ni wọ̀nyí àwa dira ní gbogbo gbára kìkì ìjà ẹ̀yìn tí ẹ̀mí ní bá kan lé ọbẹ̀ kún bùbá. àjọ gómìnà lè ń lọ kì í ṣojú ogun. àló ti yé mi gbogbo wọn gan kò yẹ wọn máa rí wọn ọmọ bí afáfọ́ farapamọ́ sí yẹn tú wọn wọ̀nyí náà kò tí nǹkan kan tí ó ṣe léyìí àbí kì í yọ ọmọ yìí ọgbọ́n mi wọn náà ló lè gba gbogbo wọ̀nyí lára. ẹ lè fẹ́ náwó kágbádá ká sókè gbogbo á máa mọ ní. àlóòótọ́ ni òótọ́ ni kí yóò dé síbi ìwé ẹkùn ní ìbáyìí kọ́ ọmọ mi ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ yẹ gbélé wa ẹ kárí la ẹ. dada báyìí. ṣé yóò wáyé nígbà tí wọ́n fi lé ìlú. gẹ́gẹ́ lẹ́kí ó yè mí ńkọ́. ó wà nínú àpò aṣọ yín. wọ́n fi yòó sí báyìí. ọ̀yọ́kùn láti kékeré àbójú mi dán. ó sì dùn. ẹ̀yìn ti yá ọ̀tọ́jú ilé o. ṣùgbọ́n bí ẹ bá wá lọ tán tí àwọn kan bá tẹ̀ wá gbẹ̀yìn wọlé wá láti wá ṣe mí láìda kí ni màá wá ṣe. dojú ìjà kọ ìwọ ìyàwó amúbíẹyà. gbà mí gbàgbà lọ mi gbà fún mi. sí o. ẹnìkan bá dé wọn bá àpògùn wọn bá àpọ̀gbọ̀n ṣé gbogbo àwọn tibí tí mo kọ́ ń gbólóhùn sọ́gbà mi. àwọn tí ẹ̀jẹ̀ gbàgbé ọ̀dà láti ẹ̀ ti dọ̀kan náà lórílẹ̀ díngí sáyẹn máa fi wojú ni àti sàǹkan sí i tí a bá pógún gbogójì láti nà sí i tí a bá ti lé ríra wọn bẹ̀ gbogbo ohun tí wọ́n dì mọ́ra ti bàjẹ́. ìwọ gan máa wò ó iná mẹ́ni ọ̀dà èmi gan ò gbọ́dọ̀ síjú wò. ẹ̀yin gan ò gbọ́dọ̀ wò. ewọ tó ti gbọ́. Magi. Amúbíẹ̀yà ó ti wà ní ìgbèkùn àwọn ìjọba báyìí. You are under arrest. Magi.
tí mo sì ti kó gbogbo fún mi hàn ọ́ ló ṣe mí báyìí. Ó mà ṣe o, ẹ ò rí bí fọ́nrán òwú kan ṣe gbé Àjànàkú dé.